Ẹ kú dédé àsìkò yìí, èyí làwọn ìròyìn tó jẹyọ nínú ìwé ìròyìn The Matrix lónìí ọjọ́ Ajé, ọjọ́ 4 oṣù kẹjọ ọdún 2025. Ẹniọlá Sálíù lórúkọ mi. Peter Obi ti ń fojú winá kòbákùngbé ọ̀rọ̀ lọ́tùn lósì lórí ohun tó sọ wípé sáà kan péré lòun yóò lò tí òun bá wọlé gẹ́gẹ́ bí ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà, pẹ̀lú bí ilé-iṣẹ́ ààrẹ ṣe ní kò ṣẹ̀ṣẹ̀ máa ṣe ìlérí tí kò sì ní mú ṣẹ. J.J. Ọmọjúwà ní ẹnikẹ́ni tó bá ń ṣe irú ìlérí bẹ́ẹ̀ ń wá agbára ní tipátipá àti ní gbogbo ọ̀nà ni, tí òǹgbẹ ọ́fíìsì ààrẹ sì ń gbẹ irú ẹni bẹ́ẹ̀. Àwọn ẹgbẹ́ òṣèlú alátakò ti bẹ̀rẹ̀ sí ní tako ìgbésẹ̀ ìjọba àpapọ̀ láti ná okòólélẹ́ẹ̀ẹ́dẹ́gbẹ̀rin-ó-dín-mẹ́jọ náírà sórí àtúnṣe pápákọ̀ òfurufú ìpínlẹ̀ Èkó. Wọ́n ní ìfowóṣòfò ni. Kyamo ní tí pápákọ̀ òfurufú ọ̀hún kò bá jẹ́ títúnṣe, àkàìmọye àwọn iléeṣẹ́ ọkọ̀ òfurufú ilẹ̀ òkèèrè ni yóò fi orílẹ̀-èdè yìí sílẹ̀. Látàrí òjò àrọ̀ọ̀rọ̀dá tó rọ̀ àti afẹ́fẹ́ líle eléyìí tó wáyé láwọn apá ibì kan ní ìpínlẹ̀ Niger àti Plateau, níṣe làwọn agbègbè kan ti kún pitimu báyìí fún omi. Mínísítà fún ìgbòkègbodò ọkọ̀ òfurufú Festus Keyamo ti ṣíṣọ lójú àṣírí kan níbi tó ti tú àṣírí bí ìforígbárí láàrin àjọ Nigeria Airspace Management Agency (NAMA) àti Federal Airport Authority of Nigeria FAAN ṣe ṣokùnfà rẹ̀ tí àwọn ọmọ Nàìjíríà kò fi ní àǹfààní sí lílo ìtàkùn àgbáyé lọ́fẹ̀ẹ́ ní àwọn pápákọ̀ òfurufú orílẹ̀-èdè yìí. Mínísítà fún ọ̀rọ̀ ìnáwó àti àmójútó ọrọ̀ ajé ìyẹn Wálé Ẹdùn ti fìdí ẹ̀ múlẹ̀ pé ìṣàkóso ààrẹ Tinubu kò fọwọ́ yọ̀bọ́kẹ́ mú ẹ̀ka iléeṣẹ́ aládàáni lórílẹ̀-èdè yìí láti mú ọrọ̀ ajé orílẹ̀-èdè yìí gbòòrò sí i. Ìròyìn amúlùúdùn: gbajúgbajà òǹkọrin tàkasúfèé ọmọ orílẹ̀-èdè yìí ìyẹn Alexander Adégbọlá Àkàndé, tọ́pọ̀ túmọ̀ sí Nice, ti sọ ohun tójú ẹ̀ rí lọ́dún 2010 pẹ̀lú bó ṣe pọ̀ ẹ̀jẹ̀ fún oṣù 6. Ìròyìn eré ìdárayá: Ààrẹ Tinubu ti ránṣẹ́ kú oríire sí àwọn ikọ̀ D Tigers tó ṣojú orílẹ̀-èdè Nàìjíríà níbi ìdíje bọ́ọ̀lù aláfọwọ́jù sápẹ̀rẹ̀ tàwọn obìnrin pẹ̀lú bí wọ́n ṣe gba ife ẹ̀yẹ Afrobasket 2025. Ẹ̀kúnrẹ́rẹ́ àwọn ìròyìn yìí àtàwọn ìròyìn míì lẹ́ ò láǹfààní láti jẹ̀gbádùn tí ẹ bá darapọ̀ tí ẹ sì tẹ̀lé The Matrix lórí Facebook, Instagram, TikTok, YouTube àti X. Àdúràmọ́mi Balógun ló ṣe òǹgbùfọ̀ ìròyìn yìí. Ẹniọlá Sálíù lórúkọ mi.